A kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé, ẹ káàbọ̀ sórí ètò yín ètò Àṣírí pẹ̀lú Ige Òrìntì àti bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbẹ́dú. Adúpẹ́ lọ́wọ́ Alárùràbí tó jẹ́ kéènì ṣeé ṣe fún wa, ẹ̀yin olólùfẹ́ wa. Báwo lójú ọjọ́ ṣe rí? Báwo làdúgbò yín ṣe rí? Bàbá àlùbáríkà wà ń kalẹ̀ Awẹ́bídànù ní ìlú Ìgbẹ́dú láti ṣe kíni, láti fún wa back to back ohun tá a bá bẹ̀rẹ̀ ní ẹwọ́ o. Bàbá o, ẹ kú dédé àsìkò yìí. múra ọdún. Àwa nà. Èyí oge. Sir. Akínyìn o. Yes, sir. Olúwa wà pẹ̀lú wa. Allahu Muhammad. A rí àánú gbà. Àmín Ọlọ́run. A rí àánú lò. Àmín. Ànírógun ẹkún. Àmín. Ànírógun ìbànújẹ́. Àmín. Lọ́wọ́ àdúró tì wá o. Àmín. Ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. A rí àánú gbà o. Àmín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín. Mo ń gbọ́rọ̀ yín o. Bàbá, ètò ìdìbò yìí náà ni ní gbogbo àgbáyé àwọn APC wọ́n ṣe primary election ní gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ ti fojú ẹ̀, gbogbo wọn ti fẹnu kò pé ààrẹ tó wà ńbẹ̀ ńsìn ìyẹn Bọ́lá Ahmed Tinubu òun náà ló sì máa dipò díje ẹgbẹ́ òṣèlú APC. Àwọn PDP àwọn náà lọ mú Jonathan, ẹ ṣáà rántí Jonathan, wọn lóun ni àwọn fẹ́ kó ṣe olùdíje fún àwọn. Bẹ́ẹ̀ náà ni Àtíkù, ìyẹn náà ní ẹgbẹ́ tóun náà bá dúró. Bẹ́ẹ̀ náà l'Òbí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ńsìn tí wọ́n ti oníkálukú ti ní candidate ẹ̀ tó fẹ́ dìbò fún, báwo lètò ìdìbò yẹn ṣe máa rí? Pàápàá àwọn kan ń sọ wípé ṣóṣùọ̀ fún Tinubu ṣá, nítorí gbogbo àwọn tó darapọ̀ mọ́ APC ńgbà yẹn pé kí Tinubu wọlé, àwọn náà ló ti fọ́n ká yìí wípé ṣé Tinubu máa rí bò bíi tọdún mélòó sẹ́yìn, torí pé ó kùnà láti ṣe àwọn nǹkan kan tí wọ́n rò pé òun ló lè ṣe. Kí lẹ rí sí i? Èyí oge. Sá. ń bọ̀ bá yá á padà fọ́gbà yán ga. Ọ̀rọ̀ ní fọ́gbà yán ga. Ṣé ẹ rí ọ̀rọ̀ Òbí, ẹ wojú ọmọ tí ń sọ àsọtẹ́lẹ̀ bọ̀. Èyí oge. Sá. A ti sọ̀rọ̀ tó bá jẹ́ pé irọ́ ni kò sẹ́ni tí ó gbọ́ wa mọ́. Bẹ́ẹ̀ni. A ti sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé a ti sọ lórí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà yìí tí ó dẹ̀ yẹ. A kìlọ̀ ọ̀rọ̀ fún Abíọ́lá ńjọ́sí pé gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí o àgbàná ni. Nígbà tí ò gbọ́, ọ̀rọ̀ náà padà dàgbàná, kò tí ì rá padà sí ibú, àgbàná ló sì rí. Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run. A sọ̀rọ̀ ti Yar'Adua yóò rí ìjọba ṣe, ṣùgbọ́n Ọlọ́run ní ká rí pé kó pẹ́ ń bẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ẹni a sọ̀rọ̀ ti gbogbo wọn bẹ́ẹ̀ àká. Ṣé wá rí látijọ́ àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí Yèyé Oge láti sọ fún yín pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ o, ọ̀tẹ̀ wà ńlẹ̀ o, ọ̀tẹ̀ wà ńlẹ̀ o. Ẹ wá rí ọ̀tẹ̀ náà àbẹ́ ẹ̀ rí. A rí. Good. Ṣé wá rí, ẹ má jẹ́ kí n tàn yín. Tí wọ́n bá ń dìbò ní sánmọ̀, wọ́n lè fi gbogbo nǹkan búra, Àtíkù ò lè ní nǹkan kan mọ́ láyé. Ó ti jẹ́ tán. Ìyẹn ti lọ, ó ti sọ yẹn rí náà. Ẹ ti sọ, ẹ sì sọ ní bí oṣù mélòó kan. Mo sọ láti bẹ̀rẹ̀ ẹjọ́ wọn ó dìbò náà. Àtíkù yẹ Ọlọ́run ní owó rẹ̀ tó jẹ àwọn kan, àwọn àbá òbí wọn ló ń san padà fún wọn. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni kò ní lọ́wọ́ sọ́wọ́ ìbò mọ́, torí pé bí ọwọ́ ìbò ti ń lọ́wọ́ sí yẹn, ó ti rí i pé kò mọ̀ pé àbùkù ni. Àtíkù ò lọ bì kankan. Ṣé rí Òbí nínú ìràwọ̀, ìràwọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Abajada, Awasa, Adaya, Kalamana, Saafala, Karasata, Sangasa. Ìràwọ̀ téèyàn fi wo ọjọ́ iwájú ẹ̀dá. Òbí
ó ní ọjọ́ iwájú ṣùgbọ́n kò ṣe sùúrù. pé kò tí kàn án. Kò tí ì kàn òun náà nà ó. Good. Ṣé wá rí, ṣé mọ̀ pé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ tá a máa ń sọ ni a dẹ̀ tí ì sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ṣé wá rí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni. Èmi ò ìró lóṣèlú nínú gbogbo wọn. Àwọn ọ̀jẹ̀lú ni wọ́n kóra wọn jọ. Yèyé Oge. ọ̀jẹ̀lú ni wọ́n. Yèyé Oge o. Mi ò lè tán ẹ̀. Àwọn ọ̀jẹ̀lú làwọn eléyìí, wọn ń ṣòṣèlú. Àwọn ọ̀jẹ̀lú làwọn eléyìí, wọn ń ṣolóṣèlú. Àwọn eléyìí tí wọ́n ó jẹ ni wọ́n ń wà. Ok, ẹ ń ṣòṣèlú, ara ni wá. Ẹ ń ṣòṣèlú, ẹ ń bára yín gan jà. Ẹ ń ṣòṣèlú, ẹ ń tú àṣírí ara yín. Ẹ ń ṣòṣèlú. Òṣèlú kọ́ làwọn eléyìí yìí, ọ̀jẹ̀lú ni wọ́n. Ọ̀tẹ̀ ni. Ṣé rí gbogbo nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ pé wọ́n á máa dìtẹ̀, wọ́n á máa dìtẹ̀, ọ̀rọ̀ ọ̀tẹ̀ yẹn náà nù. Ṣùgbọ́n nínú àbájáda, nǹkan tí wọ́n fi ń wo ìràwọ̀, tó máa ń wo òǹkà àwọn kan ń bẹ tó kún lórí àṣesílẹ̀. Irú òǹkà Tinubu, ohun tó jẹ́ kó kún láàárọ̀ ọjọ́ tá a sọ, ó ṣe àwọn rere kan pamọ́ tó jẹ́ pé irú gómìnà tọ̀sún tẹ́lẹ̀ yẹn, nínú orúkọ ẹ̀, Arẹ́gbẹ́ṣọlá kò lè sọ pé òun ò ṣoore fóun rí. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi. Tábẹ́kúta kò lè sọ pé Tinubu kò ṣoore fóun rí. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá dẹ̀ ní àríṣe ń làríkà. Àríkà ní bàbá ìrègùn. Wọ́n là gbọ́dọ̀ ṣèrègùn, ṣùgbọ́n torí oore la máa fi ń ṣèrègùn. Nítorí ìrègùn la fi máa ń ṣoore. Èwo wá ní ká wá tẹ̀lé nínú méjèèjì. Wọ́n lọ́lọ́run fẹ́ règùn, wọ́n ní ká má ṣèrègùn, wọ́n dẹ̀ wá tún nítorí ìrègùn la fi ń ṣoore. Èèyàn ò sọ ohun téèyàn bá ṣe ni. Tinubu ṣe dáadáa pamọ́ lọ́lọ́run fi dúró nígbà yẹn. Ok, dáadáa kí ni Àtíkù fẹ́ sọ pé òun ṣe fún Nàìjíríà? Kò sọ. Ta ló ṣe dáadáa fún nínú àwọn olóṣèlú? Kò sọ. Ẹni ọba dẹ̀ ṣe fún kó sọ náà. Wọ́n ṣàwà láyé. Wọ́n ṣàwà láyé. Gbogbo wọn kọ́ ló máa ti kú. Kódà Awólọ́wọ̀ tó kú ẹni ó ṣe dáadáa fún yóò sọ. Ṣàgàrí, ṣebí Ṣàgàrí sì ń bẹ? Wọ́n Ṣàgàrí ti kú. Ṣàgàrí náà ti kú. Ẹ̀bẹ̀ ni ó sì ṣe dáadáa. Bàbá tí wọ́n bọ bìlà tí gíláàsì máa ń dá dúró ń jọ sí. Ikú mọ̀ lágbára o. Nbí kó pàdé ẹ ọ̀la lóye o. Nbí kó pàdé ẹ ọ̀la lóye. Ikú ta ò rí ta ń bẹ̀rù ẹ. Nbí kó pàdé ẹ ọ̀la lóye. Ọlọ́run, ikú àlìmọ́ọ̀tù. Ọlọ́run ṣàánú wọ Ọlọ́run. Àwọn eléyìí sì ń hùwà bí ẹni pé wọn ò ní jáde láyé mọ́. Òbítíbitì owó ń bẹ lọ́wọ́ àwọn kan, wọn ò dẹ̀ láàánú. Òbítíbitì owó tó tó owó kó wà lọ́dọ̀ àwọn kan. Yèyé Oge kí wọ́n sì máa ń láàánú. Láwọn ọmọ páyé yìí ó tàn ní. Tí ẹ yé wa. Ọ̀dà ńgbà wọn á sọ pé Òbí òun dìtẹ̀, Tinubu yìí ṣe lóore rí. Àtíkù òun dìtẹ̀, Tinubu ṣe lóore rí. Arẹ́gbẹ́ṣọlá òun dìtẹ̀, Tinubu ṣe lóore rí. Tinubu ṣe lóore rí. Ta wá lẹni náà nínú àwọn tó ń ṣòṣèlú yìí tí Tinubu ò ṣe lóore rí? Kọ́nà ka ẹ̀ sókè. Tinubu wọ́n dìtẹ̀ ni,
ṣùgbọ́n ọ̀tẹ̀ ni wọ́n dè mọ́ Jésù ńjọ́sí o, tó yájú afọ́jú o, tó gbókú dìde o, obìnrin ẹlẹ́jẹ̀ àsundà fọwọ́ kàn láṣọ o. Wọ́n mọ̀ dé babaládé ẹ̀gún o, ẹ wo tí wọ́n fi dúpẹ́ o. Kó náà wá ṣèṣe pé n tó kù sí ni pé kó kó mẹ̀kúnnù jọ, kó kọ́mọ mẹ̀kúnnù, kó gbà wọ́n síṣẹ́, kó pe àwọn èèyàn láti ìlú òyìnbó aṣọ, pé àwọn èèyàn láti ìlú òyìnbó kan wá dá sí. Ọlọ́pọlọ pípé ń bẹ l'Amẹ́ríkà, àwọn tọ́rọ̀ ń tán nínú wọn, wọ́n wà l'Amẹ́ríkà, ní London. Ọmọ Nàìjíríà tẹ́yìn náà lọ ń sábà, wọ́n kún bẹ́ẹ̀. Ẹ pè wọ́n káwọn náà bá wa ṣe inú ìjọba yìí. Gbogbo ọ̀rọ̀ òṣèlú àtArẹ́gbẹ́ṣọlá, àtòbí, àtàtíkù, gbogbo wọn pátá ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe. Wọn ò ń ṣolóṣèlú, ọlọ́jẹ̀lú ni wọ́n. Ó dijọ́ mẹ́jọ Yèyé Oge. Bàbá ní ọlọ́jẹ̀lú ni gbogbo wọn, kí Ọlọ́run kó ṣàánú wa Nàìjíríà lọ́wọ́ àwọn ọlọ́jẹ̀lú yìí. Ẹ kàn sí bàbá Àlùbáríkà Wẹ̀bì Daniel ní ìlú Ìgbòdú. Ibi tí ẹ bá ti mọ̀ ní kò dùn gàrí òjò mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀, ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction, ẹ̀yìn ti rí soundboard wọn. Tàbí kẹ́ ẹ pé 08023829492, 08023829492. Ire o, ó dàbọ̀.